Èèyàn léèwọ̀ lẹ ṣe ẹ káàbọ̀ sí Bashola Gist TV. Ẹ kú ọjọ́ Tuesday ni. Ó máa jẹ́ ọjọ́ ayọ̀ fún èmi àti yín o. Today is 29th of April 2025. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí mo kí yín ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo kí gbogbo ẹ̀yin subscribers mi. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Bí a ṣe gbọ́ gist ti tèní, continuation ti tàná tá à ń sọ lọ wípé bàbá wa wọ́n lọ sí 15th anniversary ọba Ẹlẹ́gùṣì. Wípé wọ́n dẹ̀ já àwọn àǹtí wa gbogbo yìí, wọ́n já wọn sílẹ̀ láti lọ. Ṣùgbọ́n èyí tó wá yà wá lẹ́nu jù tá a gbọ́, wọ́n ní àǹtí wa wọ́n ní kò gbà o. Wọ́n ló ní tipátipá òun ṣáà máa dé ibi anniversary bàbá wa Ẹlẹ́gùṣì. Wọ́n ní bó ṣe gbé ọkọ̀ tiẹ̀ nìyẹn o tó gba Ìbàdàn lọ. Ó lóun máa lọ dúró sí airport láti lọ pàdé kábíyèsí ní airport so that àwọn á jọ fly lọ sí Èkó. Ẹ̀yin èèyàn lè. Ṣé dandan lèèyàn fi ń lọ sí pátì ni? Wọ́n ní bàǹtí wa ṣe dé Ìbàdàn wọ́n ló dúró títí tí bàbá wèrè ńlá tán fi dé. Wọ́n ní lóòótọ́ bàbá wèrè ńlá dé airport. Wọ́n ní bàbá wèrè ńlá ò tiẹ̀ ṣe bí ń páwọn orí ibi tó wà. Wọ́n ní bó ṣe take off nìyẹn tán lọ sí Èkó láti lọ attend the 15-year anniversary on the throne fún ọba Adémọ́lá Ẹlẹ́gùṣì. Nǹkan tó wá yà mí lẹ́nu jù tó jẹ́ pé ó jẹ́ pabambarì ò ní pé àǹtí wa padà lọ sí Èkó yẹn o. Wọ́n ní àǹtí wa padà lọ sí Èkó yẹn, wọ́n ní kò give up. Wọ́n nígbà tó dé Èkó, wọ́n ló bá ránṣẹ́ sí Queen Sekinat wípé òun ti wà níta o. Wípé ṣẹ̀bẹ̀ pé a rí Princess Fọláṣadé ní Paris yẹn, wọ́n lọ. Àwọn àti bàbá wèrè ńlá wọn jọ lọ́pọ̀ o. Ṣẹ̀bẹ̀ pé kò ní Princess Fọláṣadé náà ń gbé. Wọ́n lọ pàdé wọn níbẹ̀ ni. Wọ́n ní wọ́n ní bó ṣe dé ló ránṣẹ́ sí wọn pé òun ti wà níta. Wọ́n ní Alhaja Sekinat Queen. Wọ́n náà ní pé kó lọ mú wọ inú ibi tí wọ́n máa ń fi àwọn àlejò pàtàkì sí kó jókòó. Wọ́n nínú àǹtí wa ti ń dùn pé Olúwa ṣeun o. Àṣé wọ́n tiẹ̀ máa recognize òun, wọ́n tiẹ̀ máa pọ́n òun lé. Wọ́n náà bá lọ bá bàbá wèrè ńlá bí tó jókòó sí pé àǹtí wa ti dé o. Ṣé káwọn máa mú wọn bọ̀ kán wá jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn? Wọ́n ní bàbá wèrè ńlá ní she's not invited. Wípé wọ́n sọ fún kó máa lọ. Ọlọ́run má jẹ́ á gba ìtìjú. Ọlọ́run má jẹ́ ń gba ìtìjú. Ọlọ́run má jẹ́ kẹ́yìn náà gbá ìtìjú gbogbo etí tó ń gbọ́ mi. Kí ló ń wá kiri? Ṣé bí Paris tán bá pèèyàn sílé èèyàn ń tojú nìyẹn ń tojú bọ̀? Kí ló ń wá kiri? Kí ló lọ ọbẹ̀ fún? Ṣán pè ẹ́ ni? Ẹni tó bá ti ń wàwákùwà á rírì kúrì. Wọ́n ní bí àǹtí wa ṣe fìtìjú tó fi kúrò ń bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀yin èèyàn lé. A bá tún gbọ́ ti àǹtí wa o. Wọ́n ní táwọn ò bá ráìdì private jet tí bàbá wèrè ńlá ṣẹ̀ṣẹ̀ rà. Wọ́n láwọn ò ní padà sí London o. Wọ́n ní private jet tí bàbá wèrè ńlá ṣẹ̀ṣẹ̀ rà tó fi ń gbé Queen Naomi, tó fi ń gbé wọn kiri bíi mọ́tò. Wọ́n lòun làwọn fẹ́ ráìdì lọ sí London padà. Wọ́n ní àwọn ò ní ráìdì normal plane padà lọ sí
London. Wọ́n ní bàbá wèrè ńlá ni kò tí ì ṣetán tó fẹ́ lọ sí London. Ipe ìgbà tó bá ṣetán tó fẹ́ lọ sí London, á lọ sí London. Ipe but for her to ride that private jet, wọ́n ní kò ní ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé ẹni tó bá bá ọba lérí ó fẹ́ tẹ́ ni? Ẹni tó bá ń bá ọba lérí ó fẹ́ tẹ́ ni. Wọ́n ní àǹtí wáyé ipe ó ní ọmọ òun royal prince ni. Ipe kò dẹ̀ yẹ kí ó wá máa jókòó sí inú normal plane. Ọmọ oṣù mélòó? Ọmọ oṣù mélòó? Ṣé rí, àfi k'Ọlọ́run ṣàánú wa. The way báwọn ẹlòmíì ṣe máa ń ronú, wọ́n ti gbàgbé wípé ilé ayé yìí vanity ni. Kò máa sí nǹkan tá a mú wá sáyé yìí. Kò sí nǹkan tá a mú wá sáyé yìí. Ilé ayé ilé asán ni. Ilé ayé ilé asán. Bá a ṣe wá sáyé, bẹ́ẹ̀ la ṣe máa lọ ní ìhòhò. Ẹ̀yin èèyàn lé, ẹni tó kọ́lé 25 tó ra mọ́tò 100 tó ní gbogbo dúkìá ayé àtọ̀run tó bá máa kú, wọn mà ní mú kankan, wọn mà ní símọ̀. Gòtò ṣẹ́ṣẹ̀ mẹ́jọ ni àbí mẹ́fà. Ibẹ̀ náà máa sọ́ sí. Tó bá jẹ́ Muslim, wọ́n á faṣọ funfun wé, wọ́n á gbé ní sí ibẹ̀, wọ́n á fi ráàpù ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Christian, wọ́n á tiẹ̀ ti ṣe é ní àánú orí ọ̀fẹ́ láti gbé sínú pósí. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ìgbésí ayé Mohbad, ẹ jẹ́ ká fi kọ́gbọ́n. Ẹ jẹ́ ká fi kọ́gbọ́n nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Mohbad is a star. Tí ó bá ń ṣe pé wọ́n lọ wú òkú ẹ̀ jáde, ẹ wo bó ṣe fẹ́ sin ọmọ yẹn. Wọ́n tún ṣe, wọ́n tún gbé sínú pósí tó jẹ́ pé kò sáìsì. Wọ́n tún kàn ní ọrùn. Wọ́n sin anyhow. Ṣé téèyàn bá ti kú èèyàn rẹ́yìn wò ni? Èèyàn ò rẹ́yìn mọ́. O lè rẹ́yìn nítorí o ti di spirit, but ṣé o lè sọ̀rọ̀ mọ́ ni? O ti di yẹ̀pẹ̀ padà. Amọ̀ ni Ọlọ́run ló fi dá wa. Ó mọ wá ni. Ó dẹ̀ breathe sínú wa la fi jẹ́ èèyàn. Inú amọ̀ yẹn náà là ń padà lọ. Ìwọ wá ní private jet yìí ló fẹ́ kó fi gbé ọmọ ẹ̀. Kí ló dé? Kí ló dé tí ẹ lè gba kádàrá? Kí ló dé tó yẹ pé ẹ lè stop gbogbo àwọn ìjà, àwọn wàhálà, àwọn ẹjọ́ ojoojúmọ́ tẹ̀ ń rò yìí? Kẹ́ ẹ fi wàhálà sílẹ̀. Kẹ́ ẹ fi wàhálà sílẹ̀ lọ́rùn. Kẹ́ ẹ jẹ́ kí Queen Naomi ṣe ilé ayé wọn. Mo tiẹ̀ tún gbọ́ gist kan pé wọ́n ní pé ẹ wo, ìyẹn ò tiẹ̀ wà important. Ìyẹn ò wà important, màá máa sọ nínú next gist. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí kò bójú mu o. Honestly, kò bójú mu rárá. Nítorí pé tí kábíyèsí bá bínú, wàá tún máa bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n ni. Wípé kán jọ̀ọ́ kán dáríjì ẹ̀. Wípé nítorí pé o love wọn ló fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Kì í ṣe pé o mọ̀ọ́mọ̀ ń ṣe. So why tẹ̀ lè lọ ra jókòó kẹ́ fi kábíyèsí lọ́kàn balẹ̀? Ọjọ́ wo lẹ rí Dr. Elizabeth kan fa wàhálà nínú ààfin? Dr. Elizabeth ò ráyè wàhálà. Nǹkan tó ń lé kiri bí wọ́n ṣe máa wà successful tí business wọn máa lọ tó máa lọ sókè. Nǹkan tó ń lé kiri nìyẹn. Tí ìwọ gan tó bá yẹ pé oníṣẹ́ gidi ni, kí ló dé tó yẹ pé wá jókòó pa sínú palace látìgbà tó ti dé láti London? Ṣé àwọn èèyàn ló fẹ́ kán máa bẹ handle business ẹ̀ ni? Èmi ò understand o. Ṣùgbọ́n
nǹkan tí ò bá kànyàn èèyàn ò kí ń tojú bò. Bàbá Wẹ̀rín láti sọ fún ẹ pé o ò lè ra ìdẹ̀ wá dé ọ̀rá lọ gbé first class wá padà síbi iṣẹ́ ẹ̀. Anyway àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìndì. So àwọn nǹkan tá a gbọ́ nìyẹn ò tán ní àǹtí wa ọ̀nà gbàtìjú kúrò ní Èkó ni o, ní ibi tán ti ní àwọn fẹ́ wọ inú párí ọba Adémọ́lá Ẹlẹ́gùṣì. Wọ́n ní wọn wà invited. Tá bá tún gbọ́ more update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi bá ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo ẹ̀yin subscribers mo dúpẹ́ lọ́wọ́ yín. Orúkọ mi ò yí padà, Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.